ẹ̀yin ọmọ Amebo tẹ wá comment tẹ wá bú mi ẹ kàn fẹ́ forí ọ̀gá yín jẹ ìyá ni ṣó ti yé yín torí àwọn nǹkan kan wà tèmi máa sọ fún yín tọ́gá yín tó jẹ́ pé kò ní lè sọ fún yín ẹ kàn máa fojú ẹ̀ gbolẹ̀ ẹ kàn máa jẹ́ kó tẹ̀sí. First thing first ẹni ṣé kí ìyá alájẹ máa sọ̀rọ̀ ni wípé ṣebí nǹkan tó yẹ kí Amebo sọ náà ló sọ yẹn no kì í ṣe nǹkan tó yẹ ká Amebo sọ náà kọ́ ló sọ yẹn. Amebo is talking about integrity when Amebo himself did not have integrity. Amebo tó jẹ́ pé lórí social media fídíò ní fídíò ló ń jí is that integrity tó fi ń make owó without even crediting the people that have it. A kó fídíò lórí Instagram fídíò lórí Facebook àwọn èèyàn tó ń bájà àtàwọn tó ń ṣe kíní mélòó ni Amebo ń post original content tiẹ̀. When is the last time àti tó bí 6 months ago if I'm not mistaken ìyẹn tí ò bá ń jẹ́ 1 year ago tí Amebo ti post tó ti ṣe live video. Ṣé àwọn ọmọ tó máa ń ṣe 1 minute kíní kan ẹ̀gá mi Amebo ṣé àwọn yẹn lẹ́ ń sọ. That is not a show. Amebo is heavily in stealing other people's content and you want to call that integrity. Òun fún ara ẹ̀ ò ní integrity so we should not talk about integrity with ìyálájẹ kò possible. Amebo tó jẹ́ pé bíbá ìlà wà tó lọ ń gbé fídíò VDM tó ń gbé fídíò immunizer and do you want to tell me that these people you don't know that they are haters of Queen Mother? Ṣó máa sọ fún mi pé òun ò mọ̀ ni òun ò ní integrity pé this is my person no let me do something like this. He went ahead to pick videos of people that are enemy with Queen Mother. Ibi tí Auto Bola ti ń bú Queen Mother Amebo gbé sórí page ẹ̀ ó fi make owó ó dẹ̀ fi ridicule Queen Mother. Ṣéyàn yẹn ló fẹ́ sọ̀rọ̀ integrity fún wa? What are you people talking about? Ṣé gbádùn ṣá? Èèyàn tó jẹ́ pé lórí social media yìí ó sọ pé òun máa rán Dorcas lọ sí coma. Ṣéyàn yẹn ló fẹ́ sọ̀rọ̀ integrity? You guys ẹ kàn fẹ́ forí ẹ̀jẹ̀ yá ni. Telling ìyálájẹ courtroom wípé people count on her that is not integrity, that is what they call gang fighting torí kì í ronú. The reason why they want ìyálájẹ to drag Sisi Alagbo is because they want to use it as a payback to Dorcas tó ń bá jà ní kì í ṣe pé anything. So all of a sudden ìyálájẹ should not forget her integrity. I am counting on her, people are counting on her, she should not disappoint people. Why? Ẹ máa lórí social media. Okay, let me now tẹ́ ẹ bá gba anything ẹ bá mi wọlé yìí tó bá wá jẹ́ pé mọ̀mọ́ ló ń ṣe vendor Sisi Alagbo ṣé ó máa sọ fún ìyálájẹ pé kó máa ń gbàgbé integrity tó bá yẹ pé ọ̀dọ̀ mọ̀mọ́ wọn. There is nothing like integrity here. Oníkálukú nǹkan tó bá lè jẹ́ ló ń wá lórí social media kì í ṣe pé kíní. Tó bá yẹ pé Sisi Alagbo is advertising with mọ̀mọ́ what she said she will not say it. That is one fact mo fẹ́ kẹ́ mọ̀ mo kò tó pé ẹ fẹ́ forí ọ̀gá yín gbọ́rọ̀ ni. Èmi ẹlẹ́yìn àti mo I will run it for you. Ìjà tẹ́ fẹ́ bá Dorcas jà torí ẹ̀ lẹ ṣe ń tọ pinpin anywhere tó jẹ́ pé you just want to win. I don't know why you people are so obsessed with winning. Ẹ ṣàfẹ́ show Dorcas òun ò dẹ̀ rán ìyá yín kò rán yín ẹ máa kú dànù ni kò rán yín. You are going everywhere. Kí ni Dorcas sọ tó ṣì le jù? She knows that Sisi Alagbo and Mewalaka are fighting. Or Mewalaka is fighting Sisi Alagbo torí ọmọ ọlọ́mọ kò rán ẹ látijọ́ tó ti fi ẹ́ sílẹ̀. Ayé ẹ̀ ń tẹ̀síwájú ni. Ó ń sold out ni. And she went there to mediate peace. Àmà ẹ má bínú ẹjọ́ ẹ dáríjì ló bá tán. Kí ló yẹ kó sọ ju nǹkan tó ti sọ yẹn lọ? Kí ló yẹ kó sọ ẹ ṣebí she's trying to make sure everything ends. This is not about being vendor. She's just trying to make everything end. Wípé kí gbogbo ẹ̀ má escalate kí Mewalaka gbà tí Mewalaka dẹ̀ sọ pé ẹ̀tẹ̀ lòun fẹ́ bínú ẹ kó lọ ṣí èrè ta ló rán yẹ. Ṣé Sisi Alagbo ń wojú ẹ̀ láti jẹun ni? Ó ṣí èrè lọ. Kó lọ wú ẹ̀jẹ̀ kó máa dí gàrí kó máa sunkún lórí gàrí ẹ̀ ta ló rán yẹ ẹ̀ṣẹ́. You cannot control people's life. This is a married woman in her husband's house. Òun àtọkọ ẹ̀ lọ́mọ nǹkan tó ń ṣe wọ́n tó fi lọ ń ṣe ìranù. Na so na they are home. Kí ló kàn wá ń bẹ? Ẹjọ́ kí ni okay what is the reason for getting married? Kí lẹ rò kàn lọ ṣe inú ìgbéyàwó kì í ṣokó lọ́nà ń dún bẹ́ẹ̀ ni. Okay, let me tell you this. It's because most of you are not married. Torí ẹ̀ ló ṣe ń jọ yín lójú ẹ̀ lọ́kàn lé. That is why wọ́n gbé ò jáde wọ́n dóra wọn ó líìkì tírísàn gbogbo ẹ̀ torí ẹ̀ ló ṣe ń jọ yín lójú. Kí ni big deal?
kí lẹ rò wọ́n ṣe inú ìgbéyàwó ṣọ́nà ń ka pépà ń bẹ̀ ojoojúmọ́ ọ̀dìà ni ojoojúmọ́ pàì ni báwo ni Fọlá ṣe pè é jọ yẹn. That is what they do in marriage. Oko náà lọ ń dún bẹ́ẹ̀ náà. Èwo wá ní wèrè tí mo wọ́n yẹ̀ fẹ́ sí wọn lé lórí. Amebo was over there gaslighting this woman, telling her that ìyálájé o àwọn èèyàn o ẹ kọ́kọ́ wá sóòótọ́ o wọ́n fẹ́ jẹ́ kí ìyálájé àti Sisi Alágbo wọ́n fẹ́ gbé wọn kọjú sára ni kì í ṣe integrity torí kíni torí Dorcas ni at the end of the day tí ìyálájé àti Sisi Alágbo tó bá ti clash they will blame Dorcas for it now. They will blame Dorcas for it. Kí lẹ wọ́n sọ. Àwọn ló máa pe kinní kan kó wá ṣe kinní kan àwọn ló máa pe kinní kan náà kó tún wá ṣe kinní kan nǹkan tó ń ṣe game náà play lórí social media ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ lẹ́ẹ̀mọ́ náà ẹ má bínú mi mo bá ṣe ń pòwò èèyàn ó ti sápá mi lórí. Everybody is playing everybody. Ẹ máa rò pé wọ́n nífẹ̀ẹ́ ìyálájé torí ẹ̀ náà ṣe sọ pé ìyálájé o ẹ má gbàbọ̀dé o ẹ má ṣe lé ẹ má ṣe lẹ́yìí o ẹ gbọ́dọ̀ ní integrity ẹ gbọ́dọ̀ stand on integrity integrity páyà mẹ̀bọ́n bí tó bá wà ṣé òun ní integrity kó tó máa jí fídíò ní fídíò ó jí fídíò títí tó tún lọ ń jí fídíò hater ṣé òun ní integrity ìgbà tó lọ ń gbé fídíò very dàpà tó dẹ̀ make owó tó ń gbé fídíò immunizer pẹ̀lú gbogbo nǹkan tí immunizer ṣe sí Wùmí. You were supporting immunizer you were posting immunizer video to deal with Wùmí immunizer tó lọ crop orí olórí sí pọ́ọ̀nù Wùmí ṣé wàá sọ pé òrí yẹn ni ìwọ náà dẹ̀ sọ fún wa pé ń ṣeré fún yàn ó rè wèrè wo ṣé ó ṣe èrè ni wàá máa ṣe mí wàá máa gbà mí kọ́ ni Amebo ni. Immunizer nǹkan tó ṣẹlẹ̀ yìí líìkì kíní àwọn kíní ó ṣẹlẹ̀ náà sí Wùmí àwọn èèyàn ní ọ̀káàsì ẹ̀ ń gbogbo gbà yẹn wọ́n lọ fi AI náà wọ́n lọ gbórí Wùmí sórí olórí wọ́n dẹ̀ gbé jáde lọ́dọ̀ àwọn immunizer pé ọmọ yẹn ẹ wo sex tape ẹ ti leak noodles ẹ ti leak wèrè Amebo ìdẹ́ lọ ń post immunizer ó dẹ̀ make owó tó bá post immunizer lẹ́nìí á post Wùmí lọ́la ọjọ́ tí Auto Bola tó ń sọ̀rọ̀ Queen Mother you want to talk about integrity ọjọ́ tó Auto Bola tó ń sọ̀rọ̀ Queen Mother tó ń sọ̀rọ̀ sí Queen Mother Amebo máa post ẹ̀ àbí ṣé kò post ẹ̀ ṣé yẹn ló fẹ́ sọ̀rọ̀ integrity fún wa integrity when it favours you and integrity when it doesn't nǹkan ṣe yín user làwọn people wọ̀nyí they are called user. That is not integrity. They are not coming with integrity. If they are coming with integrity, I will sit here and tell you that integrity yẹn choke you. Torí ìjà tó ń bá Dorcas jà náà ṣe fẹ́ gbé èyékú ìyálájé àti Sisi Alágbo tó fẹ́ gbé wọn kọ́ra wọn so that ojú Dorcas á lè jà torí ọ̀dọ̀ Dorcas ni Sisi Alágbo tó ti ń polówó. So that wọ́n á sọ pé ṣé kò tán ṣe bá sọ they are so ṣẹ̀mọ̀ wípé mo ṣàfẹ́ kí nǹkan tó ń ṣe mẹ́wàá láka nǹkan náà ló ń ṣe Amebo. When they fight with people they don't understand that you have to let it go ẹni ò bá ikú ò bá yẹ o let them go. Bọ̀ ẹ̀yin lẹ fẹ́ báyàn jà tẹ́ ẹ̀dẹ̀ fẹ́ ní òun lọ́rùn lẹ̀ ìwọ tó ń bá Dorcas jà tó ń sọ fún wa lórí social media epo fẹ́ràn tẹ́ ẹ lọ kó mà ṣé ìwọ yẹn la máa fojú rere wò ní ṣé o ní integrity fún nǹkan tó sọ yẹn. You will be fighting people ẹ ṣàfẹ́ make sure pé bá tẹni yẹn jẹ́ ó ní mo sọ pé tó bá ti gbé àwọn méjèèjì kọjú síra they will come again àwọn ló ṣe àrìnà kò fáyán àwọn ló ṣe kíní kan fẹ́ díẹ̀ they will come again and come and bounce on Dorcas pé ṣé kò tán ẹ̀ nǹkan tó fẹ́ ṣe nìyẹn náà. They have tried in every way. They have tried to use Queen Mother. They've tried to use all the speakers. They've tried to use all the listeners. They tried to destroy her name. They've lied on her. Now they are going for vendors. What do you expect Dorcas to say? Dorcas ò kì í ṣe mọ̀mọ́ yín tí ò ní integrity. Tó bá jẹ́ mọ̀mọ́ yín kò ní rántí pé wọ́n fóun ní nǹkan kan. Ó máa bá yé ẹni ẹ jẹ́ ni. Èèyàn tó ń sanwó fún ẹ. This is our time. This is our lowest time. What are you supposed to do? Wàá daṣọ orú ẹni yẹn ni now. Èèyàn tó ń sanwó fún ẹ. The only thing you have to do, ó máa daṣọ orú ẹni yẹn ni. Nǹkan tó ń pè ilé ayé nìyẹn. You will be there for them when they are at their lowest. Ṣé time ni kí Dorcas máa crucify Sisi Alágbo? Nǹkan tó ti ṣẹlẹ̀ ò ti ṣẹlẹ̀ ni. Àbí ṣé kì í ṣe ìyàwó ilé ni Sisi Alágbo ni? Òun àtọkọ ẹ̀kọ́ lọ́jọ́ ń ṣèrànù ni. Kí ló kan rú àwa?
kí ló wá kàn wá táwọn máa lo panadol lórí wọ́n dóra wọn ojoojúmọ́ kọ́ làwọn èèyàn ń dóra wọn ni. Ọkọ àtìyàwó dẹ̀ ní consensual nǹkan tó bá wù wọn náà lè fi bọ́dì wọn ṣe. Gbogbo ilé ìtẹ́ wá ń gbà sórí ibẹ̀ ní gbaná sórí ìkó tí ẹ̀ yé mi. So don't even manipulate. Amebo is not the one to talk about integrity. Torí òun kò ní. Òun gan nǹkan tó bá ń jẹ́ lẹ́nu nìkan ló mọ̀, kò ní integrity. Ó ti play funny pẹ̀lú Queen Mother lórí social media. Ó ti play funny pẹ̀lú Dorcas. Ó ti play funny with everybody, including Alábìkẹ́. Èèyàn tó sọ pé òun ní integrity tó dẹ̀ mọ́nú ara ẹ pé kí n ṣe wọ ló gbé Alábìkẹ́ débi tó dé, tó dẹ̀ wá ń gaslight wa lórí social media pé ìwọ ló connect Alábìkẹ́ pẹ̀lú Queen Mother. Are you mad? Ìwọ tó fẹ́ gbé ọmọ ọlọ́mọ ṣubú tí ń ṣe pé ìwọ ló gbé dìde tó dẹ̀ fẹ́ gbé ìwọ ló fẹ́ sọ̀rọ̀ integrity èèyàn kan. Ṣó ya wèrè ni? You are pushing words into Iyalaje's mouth so that you will be able to ego yẹn ni o kẹ́lẹ̀ ní ego yẹn pé ṣètìrínsìn they support us. What is wrong with you? Are you a child? This is real. Ẹ máa behave bí ọmọ kékeré méjì tó ń jà. This is real life. What do you want Dorcas to say? If she's quiet, then you know, let me jáde pé ẹ rí kò lè sọ̀rọ̀ ìwòwò ní gbogbo wọn ṣe mẹ́yẹn o. Iṣẹ́ kíní kan ní gbogbo wọn ṣe mẹ́yẹn. Ó tún sọ̀rọ̀, ó tún apologize. Ẹ tún sọ pé kíní kan ṣe kíní kan. Mo ní kò tí ẹ yẹ kó apologize mẹ́wàá láka. Orí mẹ́wàá láka ló burú. Ta ló wọ́n ya mẹ́wàá láka? Òun ò ṣòbò yẹnyẹnyẹn ni. Ó ti dílé ọkọ mélòó tóun náà wà. Àbí tó bá yẹ kó sun wọ̀n fún ni, ṣó máa kó kiri from ilé ọkọ to ilé ọkọ. Ojoojúmọ́ náà ń ṣe wedding. Ṣé láìfù gan nìyẹn ni? Láìfù Sisi gan, Sisi alágbọ̀gbọ̀n. Ó sì bẹ̀tà ju láìfù mẹ́wàá láka. Èèyàn tó fẹ́ advice èèyàn láìfù tiẹ̀ ṣe ló ń kó kiri from ilé ọkọ to ilé ọkọ. At the end of the day, arúgbó ara ló fi ń dí gàrí. Ọkọ ẹ̀ ò tiẹ̀ lè ṣe kíni kó tiẹ̀ gba àwọn tó máa dí gàrí kó tiẹ̀ yẹ pé supplier kó wà nù ṣọ́ọ̀bù kó ṣí warehouse fún ẹ kọ́kọ́ máa supply gàrí kó kọ́ máa tajà kó jókòó bí sí i. Ó farúgbó ara dí gàrí tó poverty kan nìyẹn. Ẹ má jà gbéra wa débẹ̀ o. This is not integrity. It's called you want to use Iyalaje to fight your battle. No, pé can fighting nìyẹn. I don't know. Ṣé Iyalaje máa mẹ́gbà sídìí Sisi alágbó àtọkọ ẹ̀ ní ó máa bó wọn pé kí ló dé tẹ́ lọ dóra yín, kí ló dé tẹ́ lọ ṣe tígísọ̀. Kò possible. These are adults. Wọ́n máa fẹ́ gbà tí wọ́n ń dì ní. Ẹ má comment orí burúkú sí bí báyìí o. Èmi ò gbádùn o. Máa wọ yín, máa wọ ọ̀gá yín. Bẹ́ẹ̀ ni. Máa wọ ọ̀gá yín ó máa ké ni. Wọ́n fẹ́ gang fight. O dẹ̀ ń sọ̀rọ̀ integrity. Nǹkan tó ń ṣe òun gaslight ọmọbìnrin yẹn ni náà. Kó má disappoint àwọn èèyàn. Ẹ ṣe jẹ́ kó sọ̀rọ̀. Ẹ jẹ́ kó sọ tiẹ̀ náà. Kó má disappoint àwọn èèyàn. People are looking up to her o. Òun nìkan kí ni Iyalaje fẹ́ wá sọ? Kí ló kàn wá? Kí ló fẹ́ wá sọ? Òun nìkan làwọn èèyàn wojú ẹ̀. Kí ni tiẹ̀? A marital affair, how does it concern her? Ṣé advert tí Sisi alágbó gbé fún? Ṣé ó gbé advert òbó ẹ̀ fún ni? Àbó gbá advert relationship àbí marriage ẹ̀ fún? Tó fi wá jẹ́ pé ọ̀rọ̀ Iyalaje ló máa wá gbọ́. Ó ṣe mistake nìyẹn. Get over it. Tẹ́ bá dẹ̀ get over it, ẹ lọ kú dànù sínú òkun. Ta ló rán yín iṣẹ́? Mistake can happen at anywhere now, with anybody. You don't even think about the girl's mental health. Ṣé nítorí pé ọmọ tó ní squishes lórí ni? Ṣé nítorí ẹ̀ ló ṣe lè bounce back? A lot of people cannot bounce like that. A lot of people cannot bounce like that. Ẹ fi ilẹ̀, ẹ jẹ́ kó live life, ẹ jẹ́ kó jayé. Bóyá wọn ọ̀dẹ̀ dó mẹ́wàá láká ni, bóyá torí ẹ̀ ló ṣe ń ka lára. Torí I don't know, what is the big deal here? Ẹ wá dúró gbogbo ọ̀rọ̀ tó sọ. Even you yourself, you know that is not true. Gbogbo nǹkan tó sọ yẹn. Ìkanra ló fi ń sọ̀rọ̀ mí mọ bí ilé ayé èèyàn ṣe kàn ẹ́ bó ṣe rò pé o ní priority pass so bó ọmọ ọlọ́mọ kí ló kàn ẹ́ bẹ́ẹ̀. Leave her alone. Kò ṣáà lọ ṣàgbèrè. Ìyẹn lọ̀rọ̀ ò bá ṣe dùn sọ tó bá yẹ pá gbèrè ló lọ ṣe ń ta tẹwàká ọ̀rọ̀ yẹn ò bá dùn sọ náà. Kò ṣàgbèrè náà. Jókè wá sọ̀rọ̀ integrity èèyàn kò ní integrity kan náà pé yẹn ẹ fẹ́ gang fight ni. Kò sí nǹkan tí Iyalaje lè sọ lé mi ẹ máa twist ọ̀rọ̀ ẹ̀ against ẹ̀. Ó dẹ̀ mo sọ pé you don't even need to say anything.
ò jẹ́ anybody explanation. Advert ọ̀dẹ́ gbé fún ẹ, àgbo advert tó gbé fún ẹ, wọn ò gbé advert marriage Sisi Alagbo fún ẹ. So why is your opinion very, very valid? Whatever a husband and wife do with their life, with their kini, is their business. It's none of our business. So don't make a big deal out of nothing. Something now, what make you genie? They knew what they were doing. They were not drunk. They were not high. They are not tipsy. They knew what they were doing, and they were recording themselves. They want caramel. Èèyàn kan báyìí kó má disappoint èèyàn. Ó yẹ kí ìyálájé kó gbé mattress kó lọ máa sùn tí wọ́n pẹ́ nínú bedroom ni. Torí pé òun ló bí àwọn méjèèjì. Ó yẹ kí ìyálájé kó gbé mattress kó wá dúró sínú bedroom kó máa gbé ń bẹ̀ ni. Kó wá kọ́ wọn pé ẹ má dóra yín báyìí, ẹ dóra yín báyìí. Má ṣe doggy, ṣe missionary. Nǹkan tó yẹ kó wá máa sọ nìyẹn. Ẹ máa gbá wọn òpònú. Adé máa sọ̀rọ̀ fún yín, ẹ dẹ̀ máa ṣe bí kíni. Ẹ jẹ́ kó rí yín pé o. Ìyá yín Amebo tẹ́ ń kígbe at the end of the day náà òun náà ló ṣorí burúkú jù lórí social media. No originality of any kini, 0% originality. Ẹ sọ fún pé Amebo, what are you about? Stealing people's content ni. Stealing people's content kó dẹ̀ tún máa bá yé àwọn èèyàn jẹ́. You that you are a very lazy blogger. What are you about? What is your mission on social media? What have you used social media to do? To steal people's content and to use it to buy you at the same time. Ìwọ ló wá fẹ́ sọ̀rọ̀ integrity. Do you even know what it is? We schooled you on this social media. Ṣé mo fáwọn wèrè tó ń tẹ̀lé ẹyẹn wàá ti mọ̀ pé wọn ò lọ school, wọn ò lọ́pọlọ, wọn ò ní nǹkankan. But àwa máa school ẹ lórí social media. Orí ẹ̀ lè ṣe máa ní ẹ̀fọ́ntì dára máa comment rubbish on that posting. Ẹ jẹ́ kó rí yín pé for everything you say, you collect it in a tenfold. Èmi ẹlẹ́yà tẹ́mú nìyẹn, ó yẹ kẹ́ ẹ mọ̀. For everything I say, I know what exactly I'm saying. Mi ò ṣe fools bíi tí nítorí pé fẹ́ gan fight. No. I'm not a fool. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ pé Amebo sọ pé kinní kan. Nǹkan tẹ́mi ń sọ nìyẹn pé Amebo is not fighting because of integrity. Amebo is fighting because she wants to use the case to fight her battle. For everything tó bá surround the Dorcas, wọ́n gbọ́dọ̀ fi bá Dorcas jà. Nǹkan tó ń ṣe nìyẹn, kì í ṣe pé anything. For anything, anybody, anything that surrounded Dorcas, they will always use that thing to attack her. For what reason? They move on. Ẹ kó ṣì lọ. Kó ti báyàn jà, they move on. Nísìnyí ẹ tún bá vendor ẹ̀jà, ẹ ń bá àwọn speaker ẹ̀jà, ẹ ń bá àwọn kìíní jà, àwọn tó ń ṣe empowerment fún. Nísìnyí ẹ tún ti ń bá kíní, ẹ tún bá vendor ẹ̀jà, kí ló ṣẹlẹ̀, ṣáyé yín ti bàjẹ́ ni. Ó ní mo dẹ̀ sọ fún yín pé if you want to talk about integrity, tó bá jẹ́ pé ọ̀dọ̀ mọ̀mọ́ wọn ní Sisi Alagbo ṣe ń ṣe vendor, ṣé nǹkan tí Amebo sọ yẹn ó máa sọ bẹ́ẹ̀? Kò ní sọ bẹ́ẹ̀ láìláì. Torí ẹ̀ mo ṣe sọ fún yín pé kò sí integrity lórí social media. Wèrè la fi ń wo wèrè ni. Anybody má gbé anybody mọ́ra. Tó bá yẹ pé ọ̀dọ̀ mọ̀mọ́ wọn. Ọjọ́ tí Farida tó ń ṣépè fún Yeye Kudi, ṣé ẹ correct àbí ẹ sọ anything sí? Ṣé bẹ́ẹ̀ dákọ́rẹ́ bí omi bí òkú tó ti kú ni? Tí Farida jáde tó ń ṣépè fún Yeye Kudi, tó ń fi Hausa ṣépè, tó ń fi Quran ṣépè, ṣé ẹ dákẹ́ ni? Did you interfere? Kò sí nǹkan tó kàn yín. But anything that has to do with Dorcas, slightly or massively, ẹ máa gbẹ́nu sí, and you say you are fighting this person, you are still hurt and heartbroken. You cannot let it go. Àìsàn kan ló jọ ń ja Mẹ́wàálàkà àti Amebo. When they fight with people, they want that person's downfall at any opportunity they get. They don't move on. They want to be, ṣebí I told you so, I told you so. Ṣé ṣe èrè ni? You are acting immature nìyẹn. Ṣebí a sọ nǹkan báyìí, you are always like, kíní kan. Something is wrong with you. You don't have happiness from home and joy from home. It's obvious that the way Mewalaka is talking about Sisi Alagbo, kò ní kíní, inú ilé ẹ̀ ó gbóná join, she's not enjoying it. Ẹ wo bó ṣe rí náà. Kì í ṣe bó ṣe rí tẹ́lẹ̀ yẹn náà. Ṣé ká má gbéra wa dé gbogbo bẹ̀yẹn ni? Kì í ṣe bó ṣe rí nìyẹn náà. She's going through a lot. So she puts all the anger and aggression on Sisi Alagbo. Amebo náà ti lose kíni.
ó ti lose content, kò ní credibility mọ́, àwọn èèyàn ò tiẹ̀ gbọ́ mọ́. Ọ̀rọ̀ ẹ wá ń rùn létí aráyé ní sìn. Wọn ò mọ̀ bí o wà ń bẹ̀, bí o ti kú, bí o sì ń bẹ̀ mọ́. Anything Dorcas, you jump on it. Directly or indirectly, you jump on it. Ó dẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ integrity. Sọ fún wa pé the reason why you're jumping on it, is it not because you're fighting with Dorcas? That is not integrity now. The reason why you jump on Sister Alagbo's matter is because you are fighting with Dorcas. If she say anything, if she not say anything, ṣé bó ti rí update látànà tó sọ pé torí pé wọ́n ṣe ìhòòhò nation bẹ́ẹ̀, torí ẹ̀ náà ni Sister Alagbo, tí Sister Alagbo bá wá advertise lọ́dọ̀ Dorcas nǹkan. Ìhòòhò Tiwa Savage ò jáde, Tiwa Savage ò máa advertise lọ́dọ̀ Dorcas. Kí lorúkọ gẹ́yì ọmọge Saida, ìhòòhò ẹ̀ má jáde, kò máa advertise lọ́dọ̀ Dorcas. Ṣé ti ní sí? Tí wọ́n ní big deal tẹ́lẹ̀ fẹ́ para yín lórí ọmọ ọlọ́mọ, then let it go. Anything Dorcas like this, you jump on it like, yes, ẹ jẹ́ àmúwálẹ̀, ẹ dẹ̀ ń parọ́ ni, ẹ máa expose ara yín ni, àwa máa jókòó, a máa expose yín ni, ayé yín máa bàjẹ́ lórí social media yín. Kí ló dé? Ó pọ́n mẹ́wàá lákàlẹ́ ló fi bẹ́ẹ̀ náà. Lẹ́yìn àpọ́nlé àbùkù ló kàn. Ṣáyé máa wá parẹ́, ṣẹlẹ̀ oṣù ilẹ̀ ò mọ́ ni. Torí pé èèyàn méjì, èèyàn mẹ́ta dóra wọn, ilẹ̀ oṣù ilẹ̀ ò mọ́. Àbẹ́ṣẹ́ ni. Jẹ́ kó rí yín pé o, ẹ má wá síbí báyìí mọ́ kí wọ́n máa sọ rọ́bìṣì. Má kọ́ epistle. Má wọ́ọ̀ṣì mẹ́wàá láká, má wọ́ọ̀ṣì Amebo, má wọ́ọ̀ṣì yá yín gan. Ẹ jọ ṣe èrè papọ̀. Ta ló fọ́ fún yín? Fún ọmọ ọlọ́mọ lẹ̀ kẹ́ lọ fèsì ilé yín tó ti wà broken.